Ìjọba Kwara fẹ́ pín oúnjẹ Faraalu, àwọn òṣìṣẹ́ yóò gba ẹ̀bùn ẹgbẹ̀rún mẹ́wàá. Pẹ̀lú bíjọba àpapọ̀ ṣe fowó kún owó epo, àwọn olùgbé Kwara ti ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ báyìí pẹ̀lú bí gómìnà ìpínlẹ̀ náà Abdulrahman Abdulrasaq ṣe kéde pé òun fẹ́ máa pín oúnjẹ Faraalu táwọn òṣìṣẹ́ ìjọba yóò sì máa gba ẹ̀bùn ẹgbẹ̀rún mẹ́wàá náírà kí ara lè dẹ tẹrú tọmọ. Akọ̀wé ìròyìn fún gómìnà Rafiu Àjàkáyé ló kéde ọ̀rọ̀ náà lọ́jọ́ ajé Monday ọjọ́ 24 oṣù keje yìí pé gómìnà ti buwọ́ lu òbítíbitì bílíọ̀nù náírà fún gbogbo olùgbé Kwara fún ìdẹ̀rùn wọn látàrí bí ìlú ṣe le koko nítorí owó epo tó gbówó lórí. Àjàkáyé ní gbogbo òṣìṣẹ́ ìjọba ní Kwara ni yóò máa gba ẹgbẹ̀rún mẹ́wàá náírà gẹ́gẹ́ bí owó ẹ̀bùn bẹ̀rẹ̀ láti oṣù keje yìí títí wọn yóò fi ṣe àgbékalẹ̀ ẹ̀kúnwó tuntun fún wọn. Ó ní gbogbo àwọn ọmọléèwé gíga ni yóò máa wọkọ̀ ọ̀fẹ́ tíjọba yóò sì máa pín oúnjẹ lọ́pọ̀ yanturu fún aráàlú tó ń ṣiṣẹ́ ìjọba. Ó fi kún un pé ìjọba yóò ṣèpàdé pẹ̀lú àwọn ìyálọ́jà àti babalájé nípìnlẹ̀ náà láti rí i dájú pé wọ́n ń ta àwọn ọjà wọn ní ìwọ̀ntúnwọ̀nsì, wọn kò sọ ọjà wọn dọ̀wọ́n. Ó ní ìjọba Kwara tún buwọ́ lu $500 mílíọ̀nù náírà 500 million fún ètò kan tí wọ́n ń pè ní ètò ìdókòòwò kéékèèké, ìyẹn Kwara State Social Investment Program (KWASIP), tí wọ́n fẹ́ fún àwọn oníṣòwò kéékèèké láti fi kún okòòwò wọn kó lè gbèrú sí i lásìkò tí ìlú kan gógó yìí. Lára ohun amáyédẹrùn tí Àjàkáyé tún sọ pé wọn yóò pín ní ajílẹ̀ fún àwọn àgbẹ̀. Ó ní ìjọba àpapọ̀ yóò fún gbogbo àwọn ìjọba ìpínlẹ̀ ní ajílẹ̀ tí yóò sì jẹ́ pínpín lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ti dé. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.